ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan mu ẹ dákun ṣe Baileys Irish cream sọmọ ń pààyàn ni èmi kọ́ ọ̀gbẹ́ni kan ni ó lóun lọ bìkan ni wọ́n bá fi sòun lálejò ẹmọ ìgòrúbútú báyìí ni kò sì mú rí àmọ́ nígbà tó ń tọ́ wò ó rí pé kinní ọ̀hún dùn gan mọ̀rìnmẹ́rin ó ló dàbí ìgbà tí wọ́n bá mú ṣokoléètì tí wọ́n pápọ̀ mọ́ ice cream lòun bá ń gbọ́n sátàrí ń tóun àmọ́ ń gbò wáyá lòun kàn rí pé ojú wa ń wò fíntín kò rí na dáadáa mọ́ ń gbò tún wáyá lọpọlọ wá ń ṣe bí ìgbà tóbìnrin bá ń rèdí bàlá bùlú bàlá ó ní bóyá òun lòún délé fúnra ní o bóyá wọn gbóhùn délé ní odò ní olóde òun ò lè sọ àsohun tó dún àmọ́ ń pani lóòótọ́ ó dáa jàre fún àwa ọmọ ayé òde òní bíi tèmi gẹ́gẹ́ bí mo ṣe mọ́ ń wí ẹjẹ́ á tún ṣàgbéyẹ̀wò àwọn ọjọ́ tí ń bẹ láàrin ọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá àtòkọ tí Yorùbá fún àtìtúmọ̀ wọn ẹ wá mọ́ wàá gbàgbé pé gbogbo ń tàn wí náà àròbá ni torá wa ò sí mbẹ́ngbà náà àwọn baba ńlá wa àwọn òpìtàn gbogbo wọn jóyé wa pé gbogbo àwọn okọ tí ń fún àwọn ọjọ́ wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú àwọn irúnmọlẹ̀ èyí àwọn òrìṣà ẹ̀jẹ̀ àwò díẹ̀ bẹ́ẹ̀ lónìí tó bá wáyá á tẹ̀síwájú. alákọ̀ọ́kọ́ ọjọ́ Sunday ní Yorùbá ń pè ní ọjọ́ àìkú náà tún ń pè lọ́jọ́ ìsinmi ọjọ́ àìkú the day of immortality wọ́n lọ́jọ́ ìní gbogbo àwọn òòṣà tó bàtà lájọ́ lórí wọn ni ó lọ bólódùmarè pé dákun mọ́jà kú mọ́ that is they sought immortality ọkàn wá sí ni láàánú pé wọ́n ní ẹbọ tí wọ́n ní kí wọ́n rú gbà náà kán mọ́ bá a kú mọ́ wọ́n gbàgbé wọn rú ìdírè tá a sì fi ń kúdò ní olónìí. ọjọ́ ìsinmi tán wá ń pè ń kọ́ ní Yorùbá àkọ́tọ́ ìsinmi simply means rest àmọ́ wọ́n ní bẹ́ẹ̀ kọ́ lórí. wọ́n ní ìyàwó Ọbàtálá tó tún jẹ́ ìyá fún Èṣù Ọ̀dàrà tó kọ rẹ̀ ń jẹ́ Imi pé ọjọ́ náà ni wọ́n sin òkú màmá ẹ̀ ìní wọ́n fi ń pè ní ìsìn Imi that is the day Imi was buried. èyí ń bẹ́ẹ̀ ọjọ́ Monday ìní wá ń pè ní ọjọ́ ajé nílẹ̀ Yorùbá ọjọ́ ajé the day of wealth tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ńgbà tí gbogbo àwọn òòṣà wà ajé ò sí láàrin wọn kódà bùnmi ń fún ọ èyí tá à ń pè ní trade by barter ẹ̀nà àwọn òòṣà ń lò láàrin ara wọn àmọ́ ọjọ́ Monday ní òrìṣà ajé òrìṣà owó èyí ò ní òòṣà ajé Ògúngúlùsọ̀ tí ó sọ̀kalẹ̀ sílé mi àtẹ̀yìn tí ó sì ní kúrò láíláí níjọ́ náà ló sọ̀kalẹ̀ ẹni wọ́n fi pè ní ọjọ́ ajé. ọjọ́ Tuesday ní Yorùbá ń pè ní ọjọ́ ìṣẹ́gun the day of victory wọ́n lọ́jọ́ ní Olódùmarè ló fún gbogbo àwọn òrìṣà ní àwọn ọgbọ́n àti ọpọlọ tí wọ́n lè máa lò láti fi ṣẹ́gun gbogbo àwọn ìpèníjà àti làásìgbò tó bá ń dojúkọ wọn ìdí rẹ̀ tí wọ́n fi pè ní ọjọ́ ìṣẹ́gun èmi àtẹ̀yìn á kúkú máa ṣẹ́gun. ọjọ́ Wednesday ènìyàn ń pè ní ọjọ́rú ọjọ́ ńlá ni the day of confusion Yorùbá gbàgbọ́ pé ọjọ́ ìní àwọn gbogbo wàhálà làásìgbò ìṣòro rògbòdìyàn ọjọ́ náà ni wọ́n sọ̀kalẹ̀ sáyé ènìyàn fi pè ní ọjọ́ tí nǹkan dàrú ọjọ́ tí nǹkan dojúrú ló fi di ọjọ́rú nǹkan ò ní dàrú fẹ́mi àtẹ̀yìn ẹ jẹ́ ń dá dúró ń bẹ̀ lónìí á tẹ̀síwájú ń jọ́ mi àmọ́ bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́ lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ repost àkó àsìkò yìí.